látọ̀rọ̀ ìgbìmọ̀ yóò dé péjọ ládé ìrìnàṣẹ́ lódò láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé kò kàn bí lórúkọ oníròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti ṣe àtìlẹ́yìn fún òfin ìjọba àpapọ̀ tí ó sì ti kọjá ìkàwé kejì tí àtúnṣe àpòwé ìgbẹ́kẹ̀lé iléeṣẹ́ ọlọ́pàá nílùú Nàìjíríà láti dá àbọ̀ àti ìdá kan nínú 100 àpò owó ìjọba àpapọ̀. Adarí aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà aṣòfin Ọpẹ́yẹmí Bámidélé ṣàlàyé pé òfin náà yóò fagilé òfin tó wà tẹ́lẹ̀ tí yóò sì ṣe àtúnṣe sí òfin náà láti mú kí ìgbélárugẹ bá owó ètò amáyédẹrùn ètò ìdàgbàsókè àti ìgbáyégbádùn iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n sì ti fi àbádòfin náà ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìgbésẹ̀ òfin náà. Bákan náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi orúkọ 15 ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ìbọwọ́lù pẹ̀lú orúkọ Salamatu Hasan gẹ́gẹ́ bí alága àti ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀tọ́ ọmọnìyàn fún ìbọwọ́lù. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti buwọ́lù ìbéèrè ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ẹ̀yáwó tó tó $14 mílíọ̀nù láti fi ṣe àfikún owó fún apá pàtàkì kan nínú òpópónà ńlá Sokoto sí Badagry pàápàá jùlọ ojú kìíní àti ojú kejì. Ignatius Nwako ló jábọ̀ ìròyìn. Alákòóso fún ètò ìlera àti ìgbáyégbádùn àwùjọ ọ̀jọ̀gbọ́n Mohammed Ali Pate sọ pé àtúnṣe ilé ìwòsàn tuntun pẹ̀lú ètò ìtànsán òòrùn agbára ìtànsán òòrùn àti ẹ̀rọ àtúpalẹ̀ àrùn ní ilé ìyára àyẹ̀wò polio tó wà nílùú Nàìjíríà tó wà ní ìlú Maiduguri yóò mú agbára ilẹ̀ Nàìjíríà lágbára sí láti ṣe àyẹ̀wò àti ìwádìí nípa àrùn. Alákòóso yìí nígbà tí wọ́n ṣí ilé ẹ̀kọ́ ìwòsàn Maiduguri ní ọjọ́ Ajé. Alákòóso sọ di mímọ̀ pé ilé ìwòsàn náà ni wọ́n ti kọ́kọ́ yà sọ́tọ̀ fún ìyára àyẹ̀wò àrùn tí ó sì ti ní agbára láti ṣiṣẹ́ lórí oríṣiríṣi àrùn bíi àìsàn ibà àti àwọn àrùn míì tó bá farahàn. Ó ṣàpèjúwe pé ilé ìwòsàn náà gẹ́gẹ́ bí àǹfààní ìdókòwò tí kìí ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà nìkan ṣùgbọ́n ó jẹ́ ti gbogbo ilẹ̀ Áfíríkà láti mú ìgbélárugẹ bá ètò ààbò ìlera. Ọ̀jọ̀gbọ́n Pate tún dúpẹ́ lọ́wọ́ àjọ ìṣọ̀kan ìlera àgbáyé àti àwọn alábàáṣe míì fún àtìlẹ́yìn wọn láti mú ìmúgbòòrò bá ilé ìwòsàn náà nípa pípèsè agbára ìtànsán láti jẹ́ kí iṣẹ́ máa lọ ní ilé ìwòsàn náà lọ dédé. Ó tún gbóríyìn fún àwọn olùdarí ilé ìwòsàn náà pàápàá olùdarí gbogbo ilé ìwòsàn náà fún ìfaradà àti ìtẹ̀síwájú wọn pàápàá jùlọ nígbà ìṣòro bíi ẹ̀kún omi. Gẹ́gẹ́ bí apá kan nínú ìsapá tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti mú ààbò orílẹ̀-èdè Nàìjíríà lágbára sí àti láti gba àwọn igbó wa padà lọ́wọ́ àwọn ajínigbé àti ìwà ọ̀daràn, ìjọba àpapọ̀ ti mú ìmúgbòòrò bá ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùṣọ́ igbó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Fẹ́mi Afárẹ́ogun ṣe àgbéyẹ̀wò sí ilé ẹ̀kọ́ àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ní orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ilé ẹ̀kọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Ìlá-Ògùn nípínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ṣe ń kọ́ àwọn òṣìṣẹ́ tuntun pẹ̀lú ọgbọ́n àti òye tó yẹ láti dojúkọ ìṣòro ààbò. Àwọn ọmọ ẹgbẹ́ àjọ ìdàgbàsókè àwùjọ káàkiri ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti rọ̀ láti wà ní ìṣọ̀kan àti ìfẹ́ fún ìdàgbàsókè àwùjọ wọn. Ọ̀rọ̀ mọ̀ràn yìí ló wá láti ọ̀dọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ níbi ìpàdé gbogbo ọlọ́dọọdún àti ayẹyẹ ọdún kan tí ìgbìmọ̀ tuntun ìṣàkóso àjọ ìdàgbàsókè àwùjọ ti agbègbè Bolúwatifẹ́ ní abúlé Kẹlẹ̀mbẹ̀rí ní ìjọba ìbílẹ̀ Ìwé-Ìkòrò ìpínlẹ̀ Ògùn. Akeem Jimoh jábọ̀ ròyìn ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Ẹgbẹ́ ìdàgbàsókè agbègbè Bolúwatifẹ́ Estate Kẹlẹ̀mbẹ̀rí ní ìjọba ìbílẹ̀ Ìwé-Ìkòrò ìpínlẹ̀ Ògùn jẹ́ ọ̀kan lára àwọn àdúgbò tí ń dàgbà kíákíá ní agbègbè náà. Àjọyọ̀ ìpàdé gbogbogbò, ìpàdé ìbáṣepọ̀ àti ayẹyẹ ọdún kan tí àwọn alákòóso tuntun jẹ́ àǹfààní fún àwọn ọmọ àdúgbò láti bá ara wọn ṣeré kí wọ́n sì fi ìṣọ̀kan hàn. Àwọn tí ọ̀rọ̀ kàn pẹ̀lú aṣojú ìjọba ìpínlẹ̀ Ògùn láti ẹ̀ka ìdàgbàsókè àwọn àdúgbò àti ìfowópamọ́ Ọmọ́táyọ̀ Ọládèyí àti baálẹ̀ Kẹlẹ̀mbẹ̀rí High Chief Ifátúndé Akínbọ̀dé rọ àwọn ọmọ àdúgbò pé kí wọ́n ní ìfẹ́ àti ìṣọ̀kan láti mú Bolúwatifẹ́ CDA gòkè sí i. Tá a bá ń ṣe báyìí ìfẹ́ á máa jọba àgbàlejò máa èsì ìdá ní wa wú o bá ṣe ń ra bá ṣe ń bínú àní ra bànújẹ́ o ayọ̀ ní everybody. Àṣẹ ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ orúkọ Jésù eléyìí ò ní jẹ́ àgbà mọ́. Ìpele tó ṣe pàtàkì jùlọ nínú ayẹyẹ náà ni fífi àmì ẹ̀yẹ ọlá fún díẹ̀ lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìkópa wọn nínú ìdàgbàsókè àdúgbò. Àwọn tí wọ́n gba ẹ̀yẹ náà ṣèlérí pé ọlá tí wọ́n rí yóò jẹ́ kí ara wọn yá gágá láti ṣiṣẹ́ takuntakun sí i fún àdúgbò. Lẹ́yìn ìfẹ́ ló tún kàn. Tó bá nífẹ̀ẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ká má sọ̀rọ̀ àbòsí
ká má ṣe kèéta, ká nífẹ̀ẹ́ ara wa. alága bolúwa ti fẹ́ cda adédayọ̀ adélẹ́gàn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí tí àwọn alákòóso tuntun ti ṣe nínú ọdún kan. kò ń ṣe mímọ̀ ṣe wa, kò ń ṣe pé bẹ́ẹ̀ náà la mọ̀ tó, kò ń ṣe pé bẹ́ẹ̀ náà la dára tó, àmọ́ a kò déédéé rí àánú gbà, so a dá gbogbo ògo padà fún ọlọ́run. ayẹyẹ náà tún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ìlera àti bí a ṣe lè tọ́jú ara àti eyín dáadáa fún iṣẹ́ tó péye. tẹ́ bá ti fi ẹ̀gbẹ́ ẹnu méjèèjì yín jẹun ẹ ní problem ẹ dẹ̀ ní issue. lẹ́yìn tí tẹ́ bá ti jẹ during the day ẹ ṣàmì sọ pé ẹ fomi ṣan ẹnu yín, so tẹ́ bá dẹ̀ ti délé lálẹ́ ẹ mi sọ pé ẹ brush ẹ tó lọ sùn. ilé ìgbé Nta Abẹ́òkúta Cooperative Thrift and Credit Society wà lábẹ́ Bolúwatifẹ́ CDA. ìròyìn fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé kòkàn bí orúkọ oníròyìn títí di ọ̀la ó dàárọ̀ o. Balogun Benjamin, aka Big Things, House of Assembly aspirant, Ijebu Northeast constituency of Ogun State, to rejoice and felicitate with Senator Olamilekan Adeola, aka Yayi, on his choice as the consensus candidate of the All Progressives Congress APC gubernatorial candidate of our darling state, Ogun State. Senator Olamilekan Adeola, aka Yayi, your choice as consensus candidate of APC gubernatorial election for Ogun State come 2027 is an attestation of your goodwill, popularity, vast political experience, and your network across our darling state, Ogun State, and Nigeria at large. Congratulations, Senator Yayi. Wishing you a successful outing, and it is my prayer that we will all laugh last at the end of the day. Once again, congratulations. Announcer Giwa Balogun Benjamin, aka Big Things, House of Assembly aspirant, Ijebu Northeast constituency, Ogun State. Thank you.